àdúgbò bíi tí ẹ ti lọ jíyàn láàárọ̀ ẹ wo hòtẹ́ẹ̀lì tí ò jìnnà bẹ̀ ẹ sì jí láago 3 òru lẹ́ẹ̀ ti kúrò lóòtẹ́ẹ̀lì ẹ ti wà lẹ́nu géètì wọn látago 5 ẹ ti pẹ́ nìyẹn wọn ó ti sí géètì láti aago bíi ẹ̀ńtẹ́ fẹ́ ṣe surprise fún gan òní mọ́ nígbà wọ́n bá dago 5 sáago 5 ààbọ̀ aago 6 wọ́n ṣàdédé mọ́ gbọ́lù ni níjọ́ ẹnìkan ṣe fún mi mo fẹ́ dákú alájà mi lọ́pọ̀ àwọn onífèrè oníǹkan kan wà á pa mí ni tí wọ́n ti ẹ̀kọ́ sọ fún mi ni pé bàbá ṣe bí ọba ń wà yín sàlẹ̀ mò ń dé sàlẹ̀ báyìí ni mo kan gbogbo àwọn oní surprise alájà ṣe bàbá ṣe bí ọba rẹ̀ ó wá dijọ́ tí ọmọbìnrin yìí tí wọ́n change mọ́tò ẹ̀ ìyáálé ti mọ̀ ọkọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni ìyáálé ń lò ó sì ti mọ̀ pé dandan wọ́n ti ra mọ́tò tuntun mọ́tò tí wọ́n wá rà ó bí ti mọ́tò ti ìyáálé ọlọ́run ló mọ eré burúkú tí ìyàwó ṣe fún dádì wọ́n fẹ́ gbé fún wọ́n múra pé wọ́n ó gbé fún wọ́n ó gbé fún bọ̀ dàárọ̀ ọjọ́ náà tí wọ́n bẹ̀rẹ̀ surprise tí wọ́n rí ó ní agbára bí wọ́n ṣe ń pariwo láti ìsàlẹ̀ lágbájá o. dádì náà tí ó sanwó àwọn surprise fúnra rẹ̀ lọ sọ fún gate man sí gate fáwọn yẹn jẹ́ wọ́n wọlé wọ́n bá sí gate gbagada báwọn ní surprise ti ń wọlé bẹ́ẹ̀ ni àwọn surprise kejì náà wọlé mẹ́rin wọ́n sáré tí wọ́n wọ̀ kóòtù dúdú wa bàbá wa ń wò wọ́n látojú window pé surprise tí wọ́n mọ̀ tún gbé dé lélẹ̀ ìmọ̀ tún lágbára wọ́n tún káwọn ń kóòtù lọ sáwọn eléyìí ó jò ni àbí wọn ó jò kábúrẹ́ẹ̀tì àbí kíni bí wọ́n ṣe báwọn akéwì wọlé nù gàràgàràgàrà tí wọ́n gòkè akéwì tí ń pè lágbájá gbéra lẹ̀ òdìdé ọmọ lágbájá ẹkú oríire ẹkú ẹ̀yẹ òní o lójijì ní ẹgbọ́ pàù. dádìdà ọkọ mú dádì wọ́n dojú dádì bolẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé dádì akéwì tí mo ní ẹ wá ṣe ní ìkọ́ ẹ̀ wọ́n ti ta la kéwì ọ̀tọ̀ làwọn ń surprise àwọn ẹni burú wọn tẹ̀ láwọn oní surprise wọlé. ẹ gbà mí wọ́n bá kí ìyàwó mọ́lẹ̀ nínú náìtì tọ́wọ̀ níwájú ọlọ́run àtẹ̀yìn wọ́n àjọ má sọ náìtì lọ́wọ́ ẹ dákun ẹjọ́ wọn ọwọ́ sọ wọn ni no ó di kàbàkàbà ó di wì inú ọkọ̀ ojúmọ́ ò sì tí ì mọ́ dáadáa ojúmọ́ ò sálẹ̀ dáadáa ó di jùà nínú mọ́tò wọ́n ń gbé e lọ bàbá bẹ̀rẹ̀ sí ní pè àwọn olè àwọn kidnapper ń wálé wa báyìí o wọ́n ti ṣe ọlọ́pàá ẹ gbà mí o nọ́mbà ọkọ̀ wo wọ́n gbé wá ẹni ọkọ̀ pa kọ́ ni ó mú nọ́mbà Asiri wípé irú mọ́tò báyìí ni àrí nọ́mbà mú kábíyèsí ọlọ́run at the end of the day wọ́n ò gbúrò wọ́n sì mú fóònù obìnrin yìí wọ́n gba fóònù ẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ò gbúrò rẹ̀ títí nígbà ó dijọ́ kẹta bàbá ò lè jẹ mọ́ ó ń dáràn ni wọ́n bá mú ìyàwó wọ́n bá pe bàbá hello wọ́n ní hello ṣé ẹ ní ìdí ìyàwó yín òun àṣẹ ní ìdí ìyàwó òun ní ìdí ìyàwó òun ẹjọ́ bá yín sọ̀rọ̀ ó sì wà láàyè inú bàbá dùn lágbájá ìyá alágbájá ṣé wọn ò ṣe ọ́ léṣe ṣé wọn ò ṣe nǹkan kan fún ọ ṣé wọn ò ṣe nǹkan kan fún ọ dádì ẹ fìyẹn lẹ̀ ẹ gbọ́n tí wọ́n bá wí tí ẹ cooperate pẹ̀lú wọn.
wọ́n ní àwọn gbowó ẹsikísà èló lẹ fẹ́ àgbà 25 million tí ò dé kọ́bọ̀ kí bàbá ó sì mọ̀ ọmọ sọ̀rọ̀ lọ́ba ní 25 million yóò bàyà 25 million ẹ send account details sí àwọn account details wọ́n kàn pa fóònù mọ́ bàbá létí for the next 2 days wọn ò tún sọ̀rọ̀ mọ́ ìwọ ọlọ́run ọba ò kí n sì mọ̀ kí n mọ̀ pé wọ́n send account làwọn èèyàn bá ń bú bàbá pé wọ́n èé send account ẹ bí wọ́n léèrè pé ń bo ni á gbé wá ní. ńgbà ó dijọ́ kẹta ni a bá tún fíláàsì yẹn ẹ ló sà bàbá tún sáré pè padà. ṣé ẹ ti gbọ́ ń ta àwíjọ́ yẹn ẹ sì kí ìsàmọ́ gbọ́ níbo ni ká máa gbé bọ̀ níbo ni ká ṣe ṣe é. ṣé ẹ fẹ́ ní náírà ni àbí dọ́là ni ká gbé wá ṣé dọ́là wà nílẹ̀ ni ẹ mọ̀ wo bàbá mú bí ṣe ń kó bára rẹ̀ àríyá lọ́wọ́ tí ń bá wa ṣẹ́wó. owó wa ò ní 50 million o tó bá dín 1 naira 50 million á pàyàwó rẹ ni o. ẹsikísà 25 lẹ pé ń jẹta 25 lẹ pé ń jẹta nǹkan yóò ní bàjẹ́. a kàn tún pa fóònù mọ́ bàbá létí ni pín. ìwọ ọlọ́run wọ́n bá ń tara para. ẹsikísà wọ́n pè. nígbà tó tún di ọjọ́ kejì nírọ̀lẹ́ ọjọ́ kejì bí aago 7:30. wọ́n tún bi wọ́n léèrè pé hello sówó ti délẹ̀ ẹsikísà 25 million ti wà nílẹ̀ àní 50 million ń sọ̀rọ̀ 25 million àgbà 25 á sì tún pàyàwó yín ṣe faramọ́ bẹ́ẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ àwọn àgbékejì tó kù lẹ̀ abẹ́ ẹ rò pé àmọye mọ́tò jíìpù tẹ́ ra fún ìyàwó yín iye mílíọ̀nù báyìí ni ẹsikísà ẹjọ́ ọ̀dà ẹjẹ́ ń ṣe ń 30 ẹjẹ́ ń pojú rẹ̀ dé kọjá 30 ẹ tí ì sọ̀rọ̀ ó sì ń rìn yín ni kò tí ì já yín jẹ. ńgbà bàbá ọmọ bí ó ṣe ṣe mọ́ ìyá alágbájá ẹjẹ́ wá 40 fún wọn owó ọ̀tẹ́ mi. wọ́n ní lójú ara rẹ̀ ṣé ọ̀nà ṣe mo rò pé oníbàràǹdà ni bàbá yìí. à ń sọ̀rọ̀ 50 million ń sọ̀rọ̀ 40 million ta ló gba 40 million lọ́wọ́ rẹ̀. ẹ̀bẹ̀ wá pọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀. bóyá wọ́n máa ń ní fọ́máǹtì tí ń fún wọn lọ́wọ́ pé owó òun àfi tí wọ́n bá pa bàbá ń lókù. nígbà òdìjọ́ kejì wọ́n bá ní 40 million níbo ni ó gbé wá. níbo ni kí n gbé wá sà. wọ́n júwe ibi tí ó gbé wá. ẹ mọ̀ sí mẹ́nì kankan dání ta ni kó gbé wá ṣé ń gbé wá fúnra ara mi. ẹ gbé rẹ́ni tẹ́ ẹ bá trọ́ọ̀sì àfẹ́rí yín. ẹ dákun ẹ jẹ́ ń wá kí n mú ìyá alágbájá kúrò lọ́dọ̀ yín fúnra ara mi. ẹgbẹ́ rẹ nìkan kó gorí ọ̀kadà kó gbọ́kadà mọ́ bọ̀ bá a bá ti rẹ́nikẹ́ni pẹ̀lú ẹ̀ ẹni tẹ́ ẹ bá gbé fún ọgbọ́dọ̀ jọ ẹni tó mọ̀ ọ̀kadà ágùn nígbà ó débi tí wọ́n ní ó gbowó dé sífù pé sóò ti rí wọn àti rí wọn o àwọn náà ni mò ń pè ọpẹ́ o ó tó wákàtí 2.5 gbogbo ògbà yìí ń tó ń ya ẹ̀mí lẹ́nu ni pé kí làwọn ọlọ́pàá ń wò kí làwọn ọlọ́pàá máa wò ń gbogbo táìmù tí wọn ò lè mú àwọn kidnapper yìí ó tó 2 hours tẹ́ni yẹn lò níbi tí wọ́n ní ó dúró sí bí wọ́n ń sọ níbí kan ni o ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ pé sífù ẹ sọ fọlọ́kadà yẹn ẹ pé kọ́ mọ̀ lọ bí báyìí wọ́n tún darí rẹ̀ kúrò níbi tí wọ́n ní kọ́kọ́kọ́ gbowó wá ọlọlọlọlọlọ nínú igbó ó sì lọ gbé 40 million fún òun náà ní wọ́n fa ìyàwó kékeré lé lọ pé kọ́ mọ̀ gbé bọ̀ nílé
ọlọ́run tí kì í sọ bá a kà nígbà ya ọwọ́ tẹ̀ kan nínú wọn ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ kan nínú wọn àwọn ọlọ́pàá àti tí wọn ò bá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ló kù wọ́n sì jẹ́wọ́ wípé kòkòrò tí ń jẹ fún ara ẹ̀fọ́ lọ́wọ́ àwọn kòkòrò tí ń jẹwé ara ewé ní gbé wípé ìyáálé ló fáwọn níṣẹ́ bàbá olówó gbogbo wọn ti wà lẹ́nu ẹ̀ báyìí. Akọ́láwọlé Olóòtú ọmọ Àdábánijà ẹ jẹ́ ń fètò sẹ́lẹ̀ńkẹ́jọ̀rọ̀ ọbẹ̀ náà àwọn ń bára mi ti dé wọ́n fáìní wọn.